بسم الله الرحمن الرحيم لله نحمده ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له مكي مبين يوم أيامي لقني لبني mo kí gbogbo wa lápapọ̀ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ṣáájú kí n tó mẹ́nu lé n tí ó jákòrí ọ̀rọ̀ wa lónìí gẹ́gẹ́ bá ti gbọ́ lẹ́nu fadilatu Sheikh Qamaruddin wípé ọ̀rọ̀ nípa as-sihru idán wa mazahiruhu fi biladil Yorùbá àtàwọn ọ̀nà tí ń fi ń fara hàn ìmọ̀ ìtọ́ fara hàn tẹ́mi rẹ̀ lè rí táwa náà mọ̀ pé síhìrù lélẹ́yìí idán lélẹ́yìí àbí ìtọ́ tiẹ̀ wá ṣe pàtàkì jù ní àwọn èyí tí ṣẹ̀ríà kà kún dán táwo ó sì máa wò pé bóyá òun gan lèyàn tún fi jẹ́ onímímọ̀ torí bẹ̀yẹn gan ni ohun tó yẹ kó kàn wájú gẹ́gẹ́ bí mùsùlùmí torí pé gbogbo àwa tá a jókòó yìí alhamdulillah kò sóní dánú wa mo rò bẹ́ẹ̀ insha allahu ta'ala àmì tí a fẹ́ fún wa lára jù òun ni pé kéèyàn má máa dá àwọn nǹkan kan wò gẹ́gẹ́ bí mùsùlùmí tọ́gbọ́lọ́wọ́ ọba gbọ́ tọ́gbà fanabuwa Muhammad sallallahu alaihi wasallam tó ṣe pé tóun náà sì ń ṣe yìí kò yàtọ̀ fún tí ṣẹ̀ríà pè ní dán tí Olúwa farama fanabuwa Muhammad sallallahu alaihi wasallam tóun náà kọ́ eléyìí ò ní kò gbọ́dọ̀ jẹ́yà lẹ́nu fún wa bí àpẹẹrẹ tí máa mú wá yìí ọlọ́lọ́máyé mùsùlùmí lónìí tó ṣe pé bí wọ́n bá dákọ Abu Lahabi Abu Jahal yóò ní la'natullahi alayhi ọlọ́nkọ́ mọ́sá làánà rẹ̀ àwọn ọ̀tọ́ lọ́nà bẹ́ẹ̀ bá wá pè pé kí Abu Lahabi ṣe tẹ ìdọ̀tọ̀ ọlọ́run kí ni wọ́n náà ń ṣe lónìí al-Imamu Muhammad ibn Abdul Wahhab rahimahullahu ta'ala inú tírà àwọn kitabu tawhid nígbà tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wa minan nasi man yattakhidhu min dunillahi andada يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله Olúwa ní bẹ́nu àwọn èèyàn
bẹ́ẹ̀nù mùsùlùmí tààjọ ń kírun tààjọ ń pàdé mọ́sálásí tààjọ ń lọ Mákà tààjọ ń gbáwẹ̀ yattakhidhu min dunillahi andada ọmọ tó láwọn ọlọ́run kéékèèké míì yàtọ̀ fọ́lọ́run ọba sánmà àti ilẹ̀ tí wọ́n ti ní o yuhibbunahum ka hubbillah ní ti torí pé wọ́n ń fẹ́ràn àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí ìfẹ́ tí wọ́n ní sọ́lọ́run ntọ́lọ́run ló wọn ọgbà òun ni kéèyàn fẹ́ràn nǹkan kan gẹ́gẹ́ bí ìfẹ́ tí kò ṣe déédéé ìfẹ́ tó ń ní sọ́lọ́run àṣẹ́kù wa ní èèmà ni pé fẹ́ni tí ó fẹ́ràn ọlọ́run o àmọ́ tó wá fẹ́ràn nǹkan míì ó fi ṣe déédéé ìfẹ́ tọ́lọ́run òun lọ́lọ́run ní ó ti sọ nǹkan nìdọ́lọ́run míì lẹ́yìn òun ọlọ́run àṣẹ́kù wa ní bó láwa ṣe tọ̀gọ̀ọ̀rọ̀ mùsùlùmí lónìí tí wọ́n fẹ́ràn ọlọ́run tó nǹkan míì tí wọ́n ń fẹ́ ọlọ́run ọgbà ká fẹ́ràn ọlọ́run kó ṣe déédéé ìfẹ́ tòun káwá má ti sọ àìmọye èèyàn tó ṣe pé ìfẹ́ tọlọ́run ní nọ́mbà 2 ìfẹ́ nǹkan míì òun làkọ́kọ́ ṣe rí pé ó tó ń ti ọ̀panilẹ́kún tó yẹ kó ba nínú jẹ́ tọ́pọ̀lọpọ̀ ó fi máa wá tí ó máa ṣe la'natullahi ala àwọn kan tó ṣe pé tí ń ṣe ń bẹ lọ́wọ́ àwọn ẹni wallahi kò yàtọ̀ sí tí ń bẹ lọ́wọ́ ẹni tí ń pọ́n lọ́wọ́ làánà wọn náà kí làbújáàlì tó àbújáàlì irú ìran kèfèrí wo làbújáàlì ṣe irú ìran kèfèrí wo làbú làhábì ṣe gbogbo ẹ̀ làwọn àfáà ṣàlàyé rẹ̀ fún wa. Abu Jahlin wa Abu Lahabin lam yushrika billahi fi rububiyyatihi àtàbújáàlì ni àtàbú làábì ni kò sẹ́ni ó gbà pé nìkan lè dá nǹkan kan sí lẹ́yìn ọlọ́run inú àwọn méjèèjì àtàbú làábì àtàbú jáàlì àti gbogbo àwọn kèfèrí Kùrẹ́ṣì tá nẹ́bí jà lógun ni gbogbo wọn Al-Kùránì wí pé bẹ́ẹ̀ bá gbé wọn pé ta ló dá gbogbo sánmà ta ló dá gbogbo ilẹ̀ ta ló lè pé èèyàn máa bẹ ta ló lè pé èèyàn máa sí àwọn ò ní mú ìsì ní ìwájú pé ọlọ́run ọba Allahu ni púpọ̀ ẹni tí máa ń kírun lónìí bẹ́ẹ̀ bá bí láwọn ìbéèrè yìí ọ̀tọ̀ ní tó lè dáhùn o púpọ̀ ẹni tí ń gbààwẹ̀ lónìí bẹ́ẹ̀ bá bí pé àwọn tó ń lọ́wọ́ ń jẹ ayé ìjẹ́ bẹ́ẹ̀ ìmánì tàbúlàábì lọ́fẹsẹ̀ rinlẹ̀ ju tẹ́ni yìí lọ ní àbí tẹ́ni yìí lọ́fẹsẹ̀ rinlẹ̀ ju tàbúlàábì lọ eléyìí làwọn onímọ̀ ti pè wá ṣàkíyèsí látọjọ́ tó pẹ́ òun náà lèmi ó sì fẹ́ rí i pé mo tẹpẹlẹ mọ́ púpọ̀ ní lẹ́kṣọ̀ wa ti àárọ̀ yìí kọ́lọ́nkọ́ mọ́sà sí rọrùn wípé àwọn nǹkan owó la lè máa ṣe tó ṣe pé ní báwo pé ó kó sábẹ́ ntọ́lọ́wọ̀n ọ̀fẹ́ tí ń jẹ́ síhìrù tí ń jẹ́ dán bàbá ti mọ̀ pé ń bẹ́ ń bẹ́ẹ̀ báwa náà ti yọwọ́ kó ń bẹ́ o kọ́lọ́nkọ́ mọ́sà sàánú ẹ̀mí àtẹ̀yìn mo bí ọlọ́run gẹ́gẹ́ bí Sheikh Qamaruddin náà ti wí ọlọ́mọdé mi ó sì wí ọlọ́mọdé yìí náà ó sì mí gbọ́ àti èmi àtẹ̀yìn àti gbogbo àwọn tó ṣètò ìjókòó wa tò ní ìlà ọlọ́run kò ṣe nínú àwọn ìjókòó tí ó jẹ́ hujjatan lana la hujjatan alayna ẹ̀rí dáadáa ni ọjọ́ jẹ́ fún wa wájú rẹ̀ ọlọ́run mọ́jọ jẹ́ rí tí ó takò wá ipe ẹbọ ọgbọ́ ẹbí wọn náà wí ẹbọ wà ń bẹ́ẹ̀ ẹbí wọn pílè kéṣẹ́ ti rẹ̀ ọgbọ́ ọlọ́mọ sọ̀rọ̀ wà bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ àwọn àmì ẹ̀ńtọ́ pé ní níjọ́ tí mo ti lọ masjidu Muawiya ibn Abi Sufyan ni mo ti mọ̀ pé nǹkan báyìí àṣekọ̀ dá kọ́dà láti gbọ́hun ní ti ṣe mọ́ ẹ̀rí dáadáa nù pé sọ̀rọ̀ pé níjọ́ báyìí lọ pátì nígbà tó gbọ́pọ́ lọ́wọ́ ọ̀fẹ́ bẹ́ẹ̀ ni kọ́ lọ́ mọ́sàsì ní àtẹ̀yìn o ní wàásì tààrọ̀ ìta gbọ́ àti gbogbo bí tẹ́ ẹ bá ti ń gbọ́rọ̀ ọlọ́run èyí ò ní ń jẹ́ pọ̀rọ̀ ọlọ́run ó wúlò ó sì ṣe lára wa kọ́ lọ́n kọ́ mọ́sàsì bẹ́ẹ̀. As-sihru èdè Lárúbáwá nù bẹ́ẹ̀ l'Al-Qur'an al-Karim náà pè báwo bá wá tú sí Yorùbá èyí tí ó súnmọ́ tó gbajúmọ̀ jù náà ni ká pé idán amẹ́rí máa tú àsíhìrù sí dán òun gan fúnra rẹ̀ sẹ́rí túnmọ̀ ní gan mọ́ṣíkílà lòun gan ìpìlẹ̀ àdánwò gan òun ni ká pé kíní ń jẹ́ síhìrù
tá mọ̀ pé Ọlọ́run ó fẹ́ bá ti ké fúnra wa nínú Al-Qur'ani àti sunna yìí ká wá pé idán ni àbí bàbá tu ká pé màjíìkì ni yọ wá dàbí ìgbà tó gbé ní èmi èpidán èmi èsì ṣe màjíìkì yọ ma wá mú yẹn sí àwọn nǹkan míì tí ṣẹ̀rí akàkún síhìrù lédè tí ṣẹ̀rí àgbé wá àmọ́ ńgbà bá ti tú fúnra wa pé ẹ̀rín tí ń jẹ́ síhìrù ní dán ẹ̀rín tí ń jẹ́ síhìrù ní màjíìkì gbogbo àná sì mọ àwọn ní màjíìkì àmọ́ àwọn tí ń pidán pé alhamdulillah Ọlọ́run ò pé mi ò sí ń bẹ̀ o èyí ò ní yóò mú wa kọ́kọ́ ṣàlàyé fúnra wa pé yàtọ̀ fún táwa ń pè ní àsíhìrù kí ni ṣẹ̀ríà Islam lórí ẹ̀rí nínú Al-Qur'an al-Karim àti ìlànà annabuwa Muhammad sallallahu alayhi wa sallam kódà nínú èdè Lárúbáwá ṣe mọ̀ pé àsíhìrù tá ń wí èdè Lárúbáwá ni èdè Lárúbáwá làwa tú sí èdè tiwa ǹjẹ́ tútù yìí ọba mu àbí ọba mu bàbá gbọ́n bí wọ́n ti ń pè ní èdè Lárúbáwá náà ká gbọ́ bọ́lọ̀ ti pè ní Al-Qur'ani inú sunna annabuwa Muhammad sallallahu alayhi wa sallam yóò ràn wá lọ́wọ́ láti lè kọ́kọ́ mọ̀ kí ni ń jẹ́ síhìrù. As-síhìrù lédè Lárúbáwá wọ́n ní huwa ma khafiya wa latufa sababu. As-síhìrù ma khafiya wa latufa sababu. Wọ́n ní tí ń jẹ́ síhìrù ní gbogbo tí a lè sọ díẹ̀ pé nǹkan báyìí lọ papọ̀ mọ́ nǹkan báyìí akànrí tó di nǹkan báyìí ni sábàbí rẹ̀ ń tọ́ fà á kò yé wa nínú èdè Lárúbáwá ntí Lárúbáwá ń pè ní síhìrù nù. lọ́nà miẹ́wẹ̀ wọ́n ní lóde Lárúbáwá as-síhìrù ma yughayyiru haqiqata ash-shay. ntí ń jẹ́ síhìrù táwa ń pè ní dán lédè Lárúbáwá òun ni tí yí bí nǹkan ti rí gan-an tí ó wàá gbé fún wa láwọ̀ míì láwòrán míì tó ṣe pé ọ̀tọ̀ ní bó ti rí o àmọ́ lójú èmi àti wọ́n gbà tá a bá ń wò ó yóò jọ nǹkan míì kódà àwọn onímọ̀ ní inú eléyìí láti gbàgbọ́ yé ọ̀rọ̀ anábìwa Muhammad sallallahu alayhi wa sallam èyí tá anábì ní inna minal bayani la sihra. Inna minal bayani la sihra. Ọ̀rọ̀ lásán gan kéèyàn sọ̀rọ̀ síhìrù mbẹ́mbẹ́. Ìyẹn ni pé ní ẹlòmíín mọ ọ̀rọ̀ sọ tí ó ṣe pé ní ọ̀tọ̀ níbi nǹkan ní ti rí yóò sì kún ní ọ̀dà míì yóò sì wọlẹ́wù míì yóò sì dáṣọ míì fún tí ó wàá jọ nǹkan míì yàtọ̀ fún bó ti rí gan-an. Ẹlòmíín ní ẹ̀bùn ká sọ̀rọ̀ débẹ̀ irú eléyìí náà nínú èdè Lárúbáwá síhìrù náà wọ́n pè. Bàbá tí wàá mọ eléyìí nínú èdè Lárúbáwá kí wàá ní ṣẹ̀ríà Ìsìláàmù gan pè ní as-sihru. ṣẹ́rí bàbá wo ẹ̀rí nínú Al-Qur'an al-Karim nínú sunna anabuwa Muhammad sallallahu alayhi wa sallam àwọn tí ń jẹ́ síhìrù كما قال الإمام العلامة محمد الأمين الشنقيطي رحمه الله تعالى. Sheikh Muhammad al-Amin Shinqiti ní as-sihru ṣe pé ẹjẹ́ á define rẹ̀ pẹ̀lú definition kan torí pé oríṣiríṣi ọ̀nà ni tí ń jẹ́ sihru yìí máa gbà yọjú. wọ́n ló kú wá bẹ́tà ká wo irú àwọn ọ̀ràn tí ń jẹ́ sihru idán káwá fi wò ó pé ìjẹ́rú eléyìí náà ṣe ń bẹ nínú tí Al-Qur'ani àti sunna Nabi sallallahu alaihi wasallam kà kún sihru àwa ní bẹ́ẹ̀ bá ti ríru eléyìí náà sihru nù eléyìí náà ṣe ń bẹ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti ríru báyìí náà sihru nù kọ́dà bí ọ̀jẹ̀ dán ibi tí ń lọ́nu ó lè má jẹ gíní ó lè má jẹ dán. lára tí Sheikh Shinqiti rahimahullahu ta'ala ńgbà táwọn ń ṣàlàyé ń pa ma anwa'u sihri allati biha yu'rafu as-sihru àwọn oríṣiríṣi ọ̀nà wo ni tí ń jẹ́ síhìrù ń pè síhìrù torí ìfẹ́ máa pé idán kí làákà ìwọ́ máa lọ bí pé àwọn ń dán nìkan ni wọ́n ń bá wí
àmọ́ láti ṣe ìlọ́ngbà tí ń bá ti sọ àwọn ọ̀nà tó ya sí yìí a wà lè máa lo ìtumọ̀ míì lédè Yorùbá wa náà ẹ má bínú pé títí dìsìn lárúbá là sí ń pé síhìrù àkọ́kọ́ irú ọ̀nà tí Sheikh Shinkiti ní síhìrù máa gbà yọjú òun ni ibadatul kawakib kéèyàn lọ́nà tí ó fi máa bá ìràwọ̀ sọ̀rọ̀ àbí kọ́ lọ́nà kan tí ó fi máa mú ìràwọ̀ ní tí ó máa jọ́sìn fún àtàrà jọ́sìn fún yìí yọ́ máa wá bẹ̀ láwọn ẹsẹ̀ kan àwọn ìràwọ̀ tí ń bẹ ń sánmà tọ́lọ̀ ní àwọn òun fi sẹ̀sọ́ fún sánmà ayé ni àwọn kan lọ́nà tí wọ́n fi lè máa communicate pẹ̀lú ìràwọ̀ kọ́dà wọ́n máa nínú àwọn ìràwọ̀ tí wọ́n máa jọ́sìn fún pé ìràwọ̀ báyìí òun làwa ń sìn ìràwọ̀ báyìí òun ni bí ọlọ́run tí wọ́n mú látàrí bẹ́ẹ̀ wọ́n máa wá láwọn nǹkan kan bí iṣẹ́ kan tí wọ́n máa bẹ àwọn ìràwọ̀ yìí náà gbogbo orí eléyìí tó bá ti lọ báyìí gbogbo ẹni tí ń bá rí ti ń dẹ́rù nǹkan báyìí wò kọ́dà bí òpè rẹ̀ ló pìdán àwọn onímọ̀ nínú ṣẹ̀ríà ìsìláàmù èyí òun náà ń bẹ nínú tí ṣẹ̀ríà pè ní dán tó pè ní kíni as-sihru àkọ́kọ́ nìyẹn. ẹ̀rí lórí eléyìí anabuwa Muhammad sallallahu alayhi wa sallam fi hadithin sahih nínú hadithi tó lálàáfíà tó fẹsẹ̀ múlẹ̀ anabi ní man iktabasa shu'batan min an-nujum faqad iktabasa shu'batan min as-sihri anabi sọ categorically straight and direct. Man iktabasa shu'batan min an-nujum shu'ba ni department àbí pín kan àbí section kan Ànábì ní gbogbo orú ọ̀nà téèyàn bá fi mọ̀ nípa ọ̀nà táà fi bárawọ̀ sọ̀rọ̀ táà fi lo ìràwọ̀ Ànábì ní faqad iktabasa shu'batan min as-sihr department kan náà àwọn department ìdán tí ń bẹ lọ́dọ̀ ẹ̀ kọ́dà nù àdìsí Ànábì ní záádá máa záádá bí máa ti wá ń lo òkè sí ní dán rẹ̀ náà máa ṣe kíni náà máa lo òkè sí àmẹ́já kọ́kọ́ gbà láàárọ̀ yìí pé gbogbo ọ̀nà téèyàn bá fi ń pé ìràwọ̀ báyìí ni ọjáde ìràwọ̀ rẹ kọ́ ni tó bá wà yìí ìràwọ̀ ọmọ yìí ọ̀pápọ̀ mọ́ tiẹ̀ ta ló ní dánù táwọn bẹ́ẹ̀ anabuwa Muhammad sallallahu alaihi wasallam hadithu tó lẹ́sẹ̀ nílẹ̀ tí ò níyàn nú ni man iktabasa shu'batan min an-nujum faqad iktabasa shu'batan min as-sihri anabi ní gbogbo ọ̀nà ṣọ́ọ̀bà lànàbí wí ìyẹn ni pé ìpín kan ó kéré ni o ó tóbi ni o tó ti lọ́nà kan tó fi ń lo ìràwọ̀ yàtọ̀ fún tọ́lọ̀ ní alóràwọ̀ fún kí lọ́lọ́ ní alóràwọ̀ fún ọlọ́run lóhun sí ìràwọ̀ ní kíni òun ṣe lọ́sọ̀ fún sama òun sì tún ṣe ní kíni wa alamatin wa biha wa bin najmi hum yahtadun wa bin najmi hum aya mi ni wa alamatin yẹn bọ̀tẹ̀ já lóyún náà wa bin najmi hum yahtadun anaga ọlọ́wọ́ bá ní inú ta ní kẹ́ ẹ máa lòràwọ̀ fún tó jẹ́ halali òun ni pé ní ẹ lè máa fi ìràwọ̀ rí náà bẹ́ẹ̀ bá ń rìn lọ nú òkun tí ó máa jẹ́ mọ́nà tí ó máa jẹ́ tànà fún yín àmọ́rú àwọn ìràwọ̀ lílò tí mo wí fún yín bí àwọn àpèjúwe méjì mẹ́ta tí mo mú wá ní kọ́dà ń bẹ lórí ìwé ìròyìn lónìí ìràwọ̀ tó jáde ní lónìí nígbà ni wọ́n bí ọ kí ló kọ ìyá rẹ ọmọ tó fẹ́ fẹ́ yìí ìràwọ̀ yẹn ọ̀ papọ̀ gbogbo ọ̀nà yìí Ànábì ní shu'batan min as-sihr dìpátímẹ́ǹtì kan nínú àwọn dìpátímẹ́ǹtì ìdán ṣẹ́ríkà Ànábì náà ti já gbọ́ yé sallallahu alaihi wasallam pé bíbí Sheikh Shinkiti ti wí àṣedẹ́pọ̀ Ànábì ní shu'batan min as-sihr torí náà àkọ́kọ́ nù táàfì mọ̀ pé ní ìtumọ̀ síhìrù ọmọ kọjá kíní ọkọjá dán o Ànábì ló wí bẹ́ẹ̀ o sallallahu alaihi wasallam ẹ̀rí náà àwọn ọ̀nà tí ṣẹ̀rí á pè ní síhìrù ìdán káwa lè wò bẹ́ẹ̀ ó lè yé wa bẹ́ẹ̀ ó lè má ti yé wa òun ní al-isti'anatu bil-jinni al-isti'anatu bil-jinni sẹ́mọ̀ pé kí àwọ̀ láwílẹ̀ kan ni
gbogbo ọ̀nà téèyàn bá wá sí pé ìràwọ̀ kóhun ń lò àlìjànnú ní lò bẹ́ẹ̀ mi ti ń bára wa sọ̀rọ̀ yìí òun mọ bóun ó ti bá àwọn àlìjànnú ní gbólóhùn kódà tí ó bẹ̀ wọ́n nírú iṣẹ́ tí ọba fẹ́ wọn jẹ́ fún un gbogbo ọjọ́ téèyàn bá ti ń ṣe léyìí nìna ìran kan nínú ìran kínní nínú ìran sehru nínú ìran dán tọ́lọ́wọ̀n ọ̀yọ̀ǹda bá ti padà ká tọ́lọ́wọ̀n ọ̀yọ̀ǹda fẹ́mi rẹ̀ tànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam sì ní ká jìnà sí. àwọn àlìjànnú gẹ́gẹ́ bí ẹ̀rí al-Qur'an al-Karim ìbẹ̀nu suratul jinn bẹ́ẹ̀ ìbítọ́lọ́wọ́ bá ti ní wa anna minna as-salihuna wa minna duna dhalika kunna tara'iqa qidada sẹ́rí bẹ́ẹ̀ mẹ́rẹ́ ti rí léèyàn yìí òun ní àwọn àlùfáà tú pé ńgbà tó lù wá wí nù àyà suratul rahman náà ni bẹ́ẹ̀ ni sanafrugu lakum ayyuha as-saqalan olúwalẹ́yìn sákọ́lù méjì ẹ̀yìn ìran méjì tẹ láyà tẹ nípa ni àárí tí ń gbọ́ lálìkì yá mọ́ o àwọn àlùfáà láwọn wo al-insu wal-jinn torípàwà náà lájọra wa àyà yìí fi rinlẹ̀ pé bẹ́ẹ̀ tí ráwà kan tá a wà mọ́sálásí yìí tá à ń pera wa kọ́lọ́njá jẹ́ bẹ́ẹ̀ pé mùmínì ni wá agbọ́lọ́ngbọ́ àgbàfà nẹ́bí sallallahu alaihi wasallam àwọn àlìjànnú náà ní mùmínì ń bẹ nínú àwọn náà wa anna minna as-salihun àmọ́ bẹ́ẹ̀ tí ráwọn èèyàn míì nírú èèyàn bíi tèmi rẹ̀ yìí náà ń bò mí yàtọ̀ fún ilé ọlọ́run àwọn àlìjànnú náà ní wa minna duna dhalik ń bẹ nínú àwa náà ìyẹn ni pé ní kúkúrú mùmínì èèyàn ń bẹ mùmínì àlìjànnú ń bẹ kèfèrí èèyàn ń bẹ kèfèrí kíni kèfèrí àlìjànnú náà ń bẹ bàbá wa ní èèyàn ń bá àlìjànnú sọ̀rọ̀ ìránṣẹ́ tí ó fẹ́ rán kò lè jẹ́ mùmínì àlìjànnú lèyàn máa lò fún síhìrù torí pọ́pọ́lọpọ̀ ọ̀mà bẹ́ẹ̀ kìí ṣe gbogbo bó ti jẹ́ pé gbogbo èèyàn náà ní ẹsẹ̀ èèyàn rí Al-Qur'ani fi rinlẹ̀ pé gbogbo àlìjànnú náà kálìjànnú rí wa anna minna as-salihun wa minna duna dhalika kunna tara'iqa qidada oríṣiríṣi ọ̀nà làwa náà pín sí bẹ́ẹ̀ èèyàn ti pín sí bí mànáfìkì ti ń bẹnu ẹ̀yìn èèyàn mànáfìkì ń bẹnu àlìjànnú bí kèfèrí ti ń bẹnu ẹ̀yìn èèyàn kèfèrí ń bẹnu àlìjànnú torí náà gbogbo ẹni tí ń lo àlìjànnú kọ́ gbà pé kìí sàlìjànnú mọ̀mìnì mò ń lò kọ́dà ní fọ́sí wẹ́wẹ́ àwọn onímọ̀ fi rinlẹ̀ pé ní nígbà táwọn àlìjànnú ti mọ̀ pé ẹni tá a bá pè ní mọ̀mìnì ìtumọ̀ rẹ̀ ní pé ń lo àlìjànnà insha Allah ẹni ọba sì jẹ́ kèfèrí ibo ní lọ iná wọ́n ní bàbá fẹ́ gbọ́ yé kí ló dé táwọn kan fi ń rá àlìjànnú lò ó yẹ ká wòye sí ìtàn ìpìlẹ̀ èmi àtiwọ́ nígbà tó lù wọ́n bá dá anabi adam aleyhi salatu wa salam àti yánlá wa hawa ọlọ́run á pa gbogbo àwọn màláìkà ọ̀pọ̀ àwọn láṣẹ pé kí wọ́n forí balẹ̀ fún adam aleyhi salam nínú wọn gbà nínà àtúnṣe nu ibilis ash-shaytan kìí ṣe màláìkà o alukurani jẹ́ oyé wa pé minal jinni àmúhùn náà ń bẹ nínú àwọn tí olúwa bá pa láṣẹ pé kí wọ́n forí balẹ̀ fún anabi adam aleyhi salatu wasalam nígbà tí Ṣaitọ́ọ̀nì wá rán rí tọ́kọ̀ àṣẹ tọ́lọ́hun ọwọ́ àti rí pé ìkọ̀ àṣẹ tọ́lọ́hun yìí yọ làbọ̀ kí làbọ̀ rẹ̀ òun ni pé òun di ọ̀tá ọlọ́run òun ni pé òun ṣe kèfèrí sọ́lọ́run mọ̀síìrù ìpadà sí ìhun ibi tó wọ́n darí ọ̀rọ̀ òun sí nígbẹ̀yìn òun níná Ṣaitọ́ọ̀nì wá ní nǹkan kan lòun kàn fẹ́ tọrọ àdúrà kan náà ló kù bí wọ́n lọ́wọ́ bá yọ̀ǹda àdúrà kan náà ni kí làdúrà kan yìí náà òun ni pé mọ́jọ jẹ́ pé òun nìkan lòun lọ ná. Ṣaitọ́ọ̀nì wá ní nǹkan kan lòun kàn fẹ́ tọrọ àdúrà kan náà ló kù bí wọ́n lọ́wọ́ bá yọ̀ǹda àdúrà kan náà ni kí làdúrà kan yìí náà òun ni pé mọ́jọ jẹ́ pé òun nìkan lòun lọ ná.
mọ́jọ ọjọ́ kékeré ń padà bọ̀ ọ̀rọ̀ bí àlìjànnú àmọ́ mo ti rí ká tètè gbọ́yé nìyẹn nígbà tí ṣètọ́ ní sórí ibú tán ọwá ní kọ́mọ́jọ́ òun nìkan orí àrọmọdọ́mọ ádámà tó pé torí rẹ̀ ni òun fi kú òlérò àlìjánà tó ń dèrò náà yìí nínú wọn náà lòun ó ti kó àwọn ọmọ tí ó wà lẹ́yìn òun táwọn ọjọ́ wà nínú bínú ọlọ́run táwọn ọjọ́ wà nínú náà wal a'yadhu billahi azza wa jal. eléyìí làwọn àlùfáà ṣàlàyé fún wa pé bẹ́ẹ̀ bá wo gbogbo ẹni tí ń bá ń lo àlìjànnú níran síhìrù yìí ẹ máa rí àwọn kàyéfì lọ́wọ́ wọn ẹ máa rí kíni kàyéfì tí ó fi máa tẹ́yìn náà fi máa màgbọ́n ti wúyi pé wa anna minna salihun wa minna duna dhalika kunna tara'iqa qidada. àlìjànnú sọ fẹ́ lòmíì pé máa kírun o àmọ́ ò gbọ́dọ̀ sàlùwàlá ṣètọ́ ni ó tún wá kan débi pé ní kọ́dà àwọn gbapò débẹ̀ ni pé àwọn ọmọ kírun àwọn ò sì ní ṣe kíní àwọn ò ní lálùwàlá ìran àwọn ẹlòmíì kọ́dà àwọn bá tiẹ̀ débi pé má kírun mọ́ tiẹ̀ wọ́ tiẹ̀ má ṣe kíní má kì í má rárá ni kọ́dà ń bí eléyìí tó ṣẹlẹ̀ tí ó jìnà púpọ̀ nílẹ̀ Saudi láwọn tó wumi dán lọ láti Áfíríkà yàn ń lọ Mẹ́kà lọ Mẹdínà tọ́lọ́n sì ni wọ́n rí wọn gbá mú bil imani thabit ar-rasikh àwọn tó gbá wọn mú ológun àwọn ọlọ́pàá ayatul amr bil ma'ruf wan nahyi anil munkar Kùránì náà wọ́n ké ayatul kursi al-mu'awwidhatayn náà wọ́n ká wọ́n sì gbá wọn mú nígbà wọ́n gbá wọn kan mú ilé wo ló ń gbé lélẹ́yìí tí ìwé ìròyìn gbé tí ò sí ọ̀rọ̀ àlọ́ ni ò kì í sọ̀rọ̀ àlọ́ o wọ́n bá ẹlòmíì pé tọ́ba jí láàárọ̀ ntí ó kọ́kọ́ ṣe ni pé Allahu akbar astaghfirullah alazim al-mushafu sharif al-Qur'an al-karim ọ̀rọ̀ Ọlọ́run lọ tẹ́ sí balùwẹ̀ rẹ̀ yóò wá kọ́kọ́ tọ́ sí orí al-Qur'an al-karim ní tọ́ílẹ̀tì àfa torí fi dáhùn padà ń bọ̀ ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ ilé ìlànà àmọ́ gbé àwọn àfáànù kò gbọ́dọ̀ yà wá lẹ́nu àwọn àlìjànnú tó ní àjọṣepọ̀ pẹ̀lú ìtí wọ́n ní kó wọ́n máa ṣe kíni ìta ló wọ́n máa ṣe nù ni mo fi ní ẹ gbọ́dọ̀ rí ẹni tí máa ń lo àlìjànnú kèfèrí wa minna duna dhalika ọ gbọ́dọ̀ sí nǹkan kan tí ó takùtọ̀ náà ẹ wá béèrè pé kí ló fà á òun ni pé bí ṣètọ́ ní ṣe lóhun nìkan kó wọn dá lọ iná àlìjànnú náà gọ̀ àlìjànnú náà ṣe kíni kò gọ̀ òun ti máa bí òun lọ yóò sì máa dá ọ lóhùn ọmọ ránṣẹ́ bú yóò máa jẹ́ yóò wá dá kìámà yóò máa wù ọ báyìí wọ́n máa wà àlìjánnà lọ òun sì lọ ná kò pọ́sibú òun ni wọ́n ní gbogbo ẹni tó bá ṣe pé nírú ran síhùrù báyìí ló ní lọ́wọ́ ẹ bá kan àbó mi nínú àwọn àpèjúwe tí mo mú wáyé ẹ má jẹ́ ọjọ́ wá lójú ní tìtorí ipá wọn tí ń rò nínú dúnà zálíkà ni àwọn àlìjànnú tí wọ́n ti kọ́tọ́ lọ́run Al-Qur'ani ti fi rinlẹ̀ fún wa pé mùmínì àlìjànnú ń bẹ kèfèrí àlìjànnú ń bẹ ẹni ọba ti wá gbogbo ẹni ọba sì wà ń bẹ lónìí kọ́ gbódodo ọ̀rọ̀ yìí bí wọ́n bá ń pè wọ́n tí wọ́n ń dán lóhùn tí wọ́n wá ń wí fún ọ pé máa ṣe nǹkan báyìí ní tí wọ́n ń wí fún ọ ni pé ọgbàdùn wa láyé o àmọ́ àjọ ń lọ bìkan náà ni o ẹ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kọ́dà Nàìjíríà yìí náà irú mẹ́sàlù alámọ̀ yìí àti rí Nàìjíríà yìí mọ́kẹ́rùn mọ́ yìí àti gbọ́ Nàìjíríà yìí èyí tí ó sì ṣẹlẹ̀ Nàìjíríà wọn wí fún yín tó lákọọ́lẹ̀ tí ìwé ìròyìn gbé tí wọ́n ya fọ́tò rẹ̀ kéyìn ó jí láàárọ̀ ọmọ mùsùlùmí kó sì pé tí wọ́n kọ́ ní ọkọ̀ máa ṣe ni pé bọ́bá fẹ́ máa dọ́ lóhùn o torí mẹ́jẹ̀ wọn nù bọ́bá fẹ́ máa ṣe kíní ká máa dọ́ lóhùn ọkọ̀ọ̀kọ́ lọ wọn kàn rí ọwọ́ balùwẹ̀ ni wọ́n wá sí balùwẹ̀ yìí wọ́n rí pé al-mushafu sharif al-Qur'an al-karim ní ń tọ̀lé lórí torí náà eléyìí ní ọ̀ràn kejì nínú ọ̀ràn tí ń jẹ́ síhìrù báwa máa bẹ́ẹ̀ bá máa bẹ́ẹ̀ nínú ọ̀ràn síhìrù tá ń pè ní dán
òun ní kéèyàn máa lájọṣepọ̀ pẹ̀lú kèfèrí àlìjànú kó máa lọ́nà tí ó máa fi bẹ̀ wọ́n ṣẹ́. kí n tó kú lórí ọ̀rọ̀ tàlìjànú náà torí pé ọlọ́run ti ṣàánú èmi rẹ̀ bẹ́ẹ̀ bá ti jó ń súnà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam gbogbo nǹkan hàn sí yàn nínú tí ẹlòmíì tí wọ́n fi mú tí ò fi rẹ́ ara rẹ̀ yọbọ́ òun ni pé wọ́n ní nǹkan báyìí ó ṣẹlẹ̀ ó sì ṣẹlẹ̀ àbí ó sì wọlé mo ti wọlé báyìí ni wọ́n ń pe aṣẹ́wọ̀ ọmọ lámẹ́yìn nù torí pé nínú ọ̀ràn síhùrù náà ni kéèyàn ọmọ ṣe ìdíhàwó ilmil ghaib kọ́mọ kó òun máa kọ̀kọ̀ kí ni ń fà á anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ti jó yé wa nù hadith wa Aisha yàlla wa Aisha radiyallahu anha anabi ni kò sẹ́ni kankan náà àwọn ọmọ anabi adama illa wa ma'ahu shaytan wa shayatinu min al-jinn anabi ni gbogbo ọmọ anabi adama pátá ọlọ́run fi èṣù kọ̀ọ̀kan ti èmi àtẹ̀yìn kódà nù hadith yìí nígbàtí yàlla wa Aisha gbọ́ta anabi wí báyìí ọṣọ́ọ̀kì rẹ̀ ọ wá bí anabi pé wa anta ya Rasulallah ya Rasulallah ìwọ́jí sí ọlọ́run ajẹ́ pé wọ́n náà nínú torí pé o ní gbogbo èèyàn anabi naam kó dé èmi náà mo ní jinnu mo ní ṣètọ́ni tèmi náà tọ́lọ́run dá pẹ̀lú mi illa anna Allaha a'anani alayhi fa aslama fi riwaya fa aslamu riwaya méjèèjì náà ní bẹnu hadithi yẹn anabi ní bẹ́ẹ̀ ni èmi náà ní àmọ́lọ́wọ́ ọba ti rìn mí lọ́wọ́ lórí ṣètọ́nù àlìjànú tèmi fa aslama ó ti gba ìsìlámù nínú riwaya mi fa aslamu kò lè kó bẹ́ mi ọlọ́run lé mi ọmọ là ní ọwọ́ rẹ̀ ìtumọ̀ méjèèjì náà lọ bá mu fa aslama aw fa aslamu àmọ́ ń ta fẹ́ ló ń bẹ̀ yẹn ni pé bí ọba wa níjọ́ wọ́n ti gbé mi pẹ̀lú rẹ̀ ló ti wà pẹ̀lú wa bọ́ ọba wọ tọ́ílẹ̀tì ń bẹ pẹ̀lú rẹ̀ bọ́ ọba sùn ń bẹ pẹ̀lú rẹ̀ bọ́ travel ń bẹ pẹ̀lú rẹ̀ ẹ̀dàkùn sáàsìrí rẹ̀ kan bẹ tí ó mọ̀ ẹni ọba ti wá lọ́nà tí è communicate pẹ̀lú àlejànú mi àbálejànú rẹ̀ kọ̀ sáàsìrí mi tí ò lè mọ̀ ẹnu kọ́kọ́ establish communication láàrin òun àti àlejànú tí yín ni yọ́ wá sọ gbogbo biography yín fún látòkè délẹ̀ nígbà bá ti wá wọlé àgbẹ̀ ẹmọ́ ti wulẹ̀ tí wí nǹkankan ẹbẹ́ yìí ni ẹ̀ ń ṣiṣẹ́ ń bí láì ìyá yín ni ó kọ̀ ìyá yín ni àbí ìyàwó yín pupa àbí gbogbo orú àwọn òpùrọ́ mi náà ń bẹ o àmọ́ àwọn mi ń bẹ tó ṣe pé hakíkọ̀tàn wọ́n mọ tí wọ́n ń wí eléyìí náà kọ́ra àwọn àfáà súnà ní májẹ̀ ọ́ ṣe kí ni májẹ̀ ọ́ jẹ́ ọ́ ìkìtàbàtà ṣọ́ọ̀bátán nínú sẹ́hìrì dìpátímẹ́ǹtì nínú àwọn dìpátímẹ́ǹtì ìdán òun ní kí ni al-ittisalu bil-jan wal-isti'anatu bihim kéèyàn ọlọ́nà tí ó fi ní communication pẹ̀lú àwọn àlìjànú kọ́mọ wa lò wọ́n síbi ọba fẹ́ àmọ́ àti sọ fúnra wa lẹ́ẹ̀kan pé ẹni tí ń bá ń lo àlìjànú kèfèrí ni wọ́n lò síbi tí ọ̀dà gẹ́gẹ́ bí èèyàn kèfèrí náà òun ní ọ̀wà á wí fún wọn gbogbo ọ̀rọ̀ tẹ́ máa gbọ́ pé àfáà kan kọ́dà bí wọ́n ti já àfáà tó náà wọ́n kàn kíjà náà ni ó lè ṣe pé tí wọ́n wí fẹ́ lòmínú pé ọ̀gbọ̀dọ̀ lọ mọ́sálásí o bọ́ bá ti lọ mọ́sálásí bó pọ̀ wà ní dọ́rùn mọ́ ẹni omi tí ẹ lè má tó bẹ́ẹ̀ àbí kó ju bẹ́ẹ̀ lọ́rú èyí tí mo wí lẹ́ẹ̀kan máa kírun àmọ́ ọ̀gbọ̀dọ̀ ṣe kíni ọ̀gbọ̀dọ̀ sàlùwàlá wọ́n ti ẹ̀ lẹ́lòmí ọmọ kí rárá. Naam. Okay. Torí náà bí eléyìí ò ti rí lọ gẹ́gẹ́ bí àlàyé tí ń ṣe bọ̀ ní bayani Sheikhina Muhammad al-Amin al-Shinqiti pẹ̀lú àwọn ọ̀nà tá a lè fi mọ kí ni ń jẹ́ síhìrù ó di mélòó tí mo dákọ̀ ó di méjì. ẹlẹ́ẹ̀kẹta òun ni at-takhyil ntí ò rí bẹ́ẹ̀
kó ṣe pé lójú èmi rẹ kẹ́nìkan lágbára àti jẹ́ kọ́dà bí ìgbà tó rí bẹ́ẹ̀ ṣẹ́mu kí omi ní bẹ́ wájú wa yìí kò sì ní yí padà kúrò ní omi ọlọ́run afẹ́ lómi ọyọ̀ǹda kí ṣe tọ́ ní tẹlómi kọ́ lágbára lórí pé bọ́bá lómi yìí wọ́n sọ di erin àbọ̀ wọ́n sọ di owó lójú èmi àti wàá sì máa rí pé kíni àmàrí ìpowó ni àmọ́ ìjẹ́ ó yí padà lómi rẹ̀ kò yí padà ìran kan náà ra sẹ́hìrù ní tẹ́rì rẹ̀ ń bẹ́ẹ̀ náà Al-Qur'an Al-Karim kí lè rí yíhun olùwàsọ̀tà àwọn Saharatu Fir'aun àwọn òpìdá tí fèrè ó na kójọ tó fẹ́ fi tapà Nabi Musa alayhi salatu wa sallam irú ìran dán káyí ní lójú padà ká máa rómi kọjọ owó kọjọ ẹranko kọjọ gbogbo nǹkan ní tí wọ́n bá pè fún wa olùwà ní fa'idha hibaluhum وعصيهم فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى يخيل إليه من سحرهم أنها تسعى القرآن الكريم ني إنبا تانوا أقبدا فرعون دي أتي أن يوم قالوا ẹni ó mókùn lọ́wọ́ ìbáàlùhún wà sí yòhún fa alkọ́ọ̀ ọ̀nkàlùkù bá ń ju tiẹ̀ lẹ̀ olùwà ní fa'ida lẹ́sẹ̀kẹsẹ̀ lójú ànábì Musa alayhi salatu wa salam min sihrihim nítorí idẹ́ tí wọ́n ṣe yukhayyalu ilayhi anna min sihrihim annaha tas'a ọba àtijọ́ bí ìgbà tí wọ́n dejò tí ń rìn bẹ́ẹ̀ wọn ò kúrò ní ọ̀pá wọn ò sì kúrò ní kíní okùn tí wọ́n jù lẹ̀ àṣàl Kùránì náà fi rìn lẹ̀ pé eléyìí ni wọ́n ń pè ní májíìkì èyí ò ní kíni ò ní májíìkì májíìkì ni pé yóò jọ lójú tìyín kìí ṣe pé ó yí padà sí omi rẹ̀ kò yí wọn lẹ́nìkan gun kẹ̀kẹ́ nóògbò kọ̀ sẹ́ni ó lè gun kẹ̀kẹ́ nóògbò àmọ́ wọ́n máa wò ó pé ìgò náà ní ó sì di kẹ̀kẹ́ ó sì tóbi débi tí òun sì fi gbé kẹ̀kẹ́ wọnú rẹ̀ yukhayyalu ilayhi annaha min sihrihim annaha tas'a. ẹja mẹ́nu dó lórí eléyìí náà lórí àwọn ọ̀nà tí a fi mọ̀ pé ní bàbá ń túmọ̀ síhìrù ó lè má túmọ̀ kí ni ìdánìkan pẹ̀lú àwọn àpèjúwe tí mo fi lélẹ̀ yìí a ti mọ̀ pé àṣeyìn tí ń jẹ́ síhìrù ọ̀nà rẹ̀ fẹ́ ọ̀tà mo rò pé tí mo wí kẹ́yìn yìí ẹni bá ṣe pé èèbó ní fi ń tú síhìrù ǹjẹ́ ọmọ tú síhìrù sí nìkan nù ipe kí ni àṣehìrù magic bẹ́ẹ̀ magic ní dìpátímẹ́ǹtì kan péré ni nínú àwọn many department tí ìdánni tọ̀ gbogbo orú department tí náà bá wa pín sí èyí tí ọkàn àwa jù ní pé sọ́lọ̀ ń fẹ́ àbí ọ̀fẹ́ àti àkọ́kọ́ ìràwọ̀ àti àlùjànnú àti tó ṣe pé ní bó ti rí òye padà àmọ́ agbára èṣù kan sọ ọ́ di bí ìgbà tí ó di nǹkan míì gbogbo orú ọ̀nà tí sẹ́hìrù bá pín sí kí ni ìdájọ́ ṣẹ̀ríà ń pa sẹ́hìrù. ìdájọ́ yìí ó pín sọ́nà mẹ́ta. àkọ́kọ́ ni kí ni ìdájọ́ kéèyàn ó ṣe sẹ́hìrù kó lò kóńgó ó lo sẹ́hìrù tọ̀ ọ ti wá mọ tóun ti ń lò kí ni ìdájọ́ kọ́kọ́ yàn ó di mélòó ó di méjì ẹ̀kẹtẹ ni wàá rí ta ẹni kan báyìí lọ́dọ̀ bàbá kí ni ìdájọ́ kéèyàn lọ kọ̀ gbogbo ẹ̀ náà ń ṣẹ̀rí àsọ kí ni ìdájọ́ kí èèyàn kókóhùn gan-an kọ́ máa lo nítàǹpẹ̀ ní sẹ́hìrù tí ṣẹ̀rí àpè ní sẹ́hìrù yìí ẹ̀kejì kí ni ìdájọ́ kó tún wá wò pé ẹni ọba fẹ́ kọ́ o kọ́ máa bọ̀ afẹ́ kọ́ ya lè kọ́ yẹn o kí sì ní ìdájọ́ ẹni tóun náà wò pé a ìmọ̀kan ní ẹ̀já lọ kọ́ eléyìí náà sẹ́wárí ń tọrọrùn ní pé gbogbo ìdájọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí inú àyà kan náà lọ́wọ́ nínú Suratul Baqara ta ló mú Al-Qur'an Al-Karim lọ ẹ bá ń sí Suratul Baqara mẹ́ ẹ mọ́ ẹ̀yin náà lẹ́ẹ̀ka fún àyà tó gùn ni mo fẹ́ kí kó wa náà kẹ́ lọ ka translation rẹ̀ ńlé lẹ́yìn lecture yìí
aya ìtàn Nabi Sulaiman. Aleykum salaam. Okay. Eléyìí tóbi jẹ́. Irú àwọn tá ń lo gíláàsì báyìí wà. Wattaba'u àfà ẹ bá ka wattaba'u ma tatlu shayatinu ala mulki Sulaiman. Aya kelo ni ẹ̀rí fáwọn èèyàn. Naam. Aya 102 nínú Suratul Baqara ẹ̀kọ́ kalẹ̀. Èyí tí ẹ bá gbọ́n bí yìí alhamdulillah èyí tí ó bá yé bẹ́ẹ̀ bá délé ẹ̀yin náà lọ ka ìtumọ̀ rẹ̀. Gbogbo ìdájọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí ń bẹ nínú àyà yìí. أعوذ بالله من الشيطان الرجيم واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون. بارك الله فيك. Ọlọ́run san ilẹ̀ sàdádá. Ẹ dákun bí mo ti wí, àyà yìí gùn, nínú àwọn àyà tó gùn náà Al-Kùránì ọ̀kan ni àyà yìí. Àyà yìí kọjá ìdajì péjì Al-Kùránì kan, àyà ẹyọ kan. A lè má láǹfààní àti túmọ̀ gbogbo rẹ̀ torí ká fi lọ ibi tá a fẹ́ lọ níbi lẹ́kṣọ̀. Níbi la bá lẹ́kṣọ̀ dé ni pé kí ni ìdájọ́ kéèyàn pidán kó ṣe síhùrù? Kí ni ìdájọ́ kọ́kọ́ yàn? Kí sì ní ìdájọ́ kéèyàn ọlọ́ọ̀kọ́? Ẹ̀rí níbẹ̀rẹ̀ àyà yìí. Olúwa ní wattaba'u ma tatlu ash-shayatinu ala mulki Sulaiman. Wa ma kafara Sulaiman walakinna ash-shayatina kafaru. Ìpìlẹ̀ síhìrù òun l'Al-Qur'ani tú fún wa yìí. Àkọ́kọ́ pé síhìrù ọkọ̀ dáyé. Àkọ́kọ́ pé idán, oògùn àti gbogbo ọ̀nà tí idán pín sí àbí tí síhìrù pín sí. Ìpìlẹ̀ rẹ̀ ala mulki Sulaiman. Àwọn àfọ́ ní tafsiri ní ay fi ahadi mulki Sulaiman aw fi mulki Sulaiman. Inú èdè Lárúbáwá pàtàkì jùlọ madhhab al-Kufiyyin min an-nuhat. Àwọn gbà pé ní huruful jahri yahullu ba'duha mahalla ba'd. Alelo àlá nípò kíni ìlà àbí nípò án nípò mi nínú lógànù. Bọ̀túngà táwọn afọ́n tafsiru túmọ̀ rẹ̀ wọ́n lo qaida nahawiyya yìí pé ala mulki Sulaiman ay fi mulki Sulaiman. Torí pé àyà náà padà tú pé ànábì Sulaiman náà pé wọ́n dá wá o. Ọkàn ṣẹlẹ̀ ní kíni nígbà àjọba ànábì Sulaiman náà ni. Lẹ́yìn ọ̀bá yéèyàn kọ́ káyà ìsísàlẹ̀ Olúwa ní wa ma kafara Sulaiman. Olúwa ń sọ̀rọ̀ síhìrù ọ̀rọ̀ dán ọwá ní Allah azza wa jalla ọlọ́wọ́ ní wa ma kafara Sulaiman. Àmẹ́rí Sulaiman ní ẹsẹ̀ kẹfẹ̀rí jẹ́ o kí lọ́lọ́run wí fún wa? Ìwí fún wa pé sẹ́ kẹfẹ̀rí ni wọ́n gbé wá o. Pé àwọn tó gbé wá o ma tatlu shayatin, àwọn shayatinu tí ń ké idán tí ń lo dán láyé ànábì Sulaiman walakinna shayatina kafaru.
àwọn ni wọ́n ṣe kèfèrí o min huna àwọn alfa pẹ̀lú ẹ̀rí inú al-Qur'an al-Karim wọ́n ní kéèyàn máa pa idán kó máa ṣerú àwọn ntàwí ìmọ̀ ìràwọ̀ ní àwọn àlìjànú nílò ní nǹkan májíìkì ní ṣe ní kufrun min anwa'il kufr nínú àwọn ọ̀nà téèyàn fi kẹ́yìn sọ́lọ̀ ní o torúkọlùwà ní wa ma kafara Sulaiman walakinna ash-shayatina kafaru yu'allimuna an-nasa as-sihr aya yìí wà straightforward lẹ́yìn bá fẹ́ máa kí ni ìdájọ́ síhìrù inú ṣẹ̀rí aya 102 Suratul Baqarah òǹkàlùkù náà lọ́ọ̀ka tọ́ bàbá màdájú eléyìí o mo nínú aya yìí náà láti wá rí i pé síyàn lè kọ́yàn ò lè kọ́yàn síyàn lè lọ́ọ́ ké ò lè lọ́ọ́ ké torí pé ń jọba ké aya yìí sí gbẹ̀yìn aya yìí ní wa ma unzila ala al-malakaini bi Babila Haruta wa Marut ọlọ́run la fi àdẹ́wò kankan àwọn tí ń bẹ láyé ń gbà náà ara àwọn màláìkà méjì wáyé Harut wa Marut lọ́dọ̀ àwọn màláìkà iná làwọn èèyàn ti láwọn fẹ́ máa lọ kọ́ sẹ́hẹ́rù wọ́n sì mọ̀ àmọ́ gbogbo ẹni wọ́n bá wọ́dọ̀ wọn wa ma yu'allimani min ahadin hatta yaqula innama nahnu fitnatun fala wọ́n kọ́kọ́ wọ́ nẹ̀nà ọba wa pé orí ń tí ọlọ́run fà wá ṣe fitna ọlọ́run ní tó fi wá ṣe láti dá wọn kan wò ètò ọlọ́wọ́ akọ́lọ́dọ̀ wa yìí o ma yu'allimani min ahadin wọn ò ní kọ́ ẹnìkan tí wọ́n wọ́nu ẹ̀ pé fàlà ọ̀hún súnmójú ọ̀nà kèfèrí o má ṣe kèfèrí sọ́lọ́run o a jẹ́ pé ní ìmọ̀ lọ́kọ́ làwọn onímọ̀ fi ní akọ́lù dárájà rẹ̀ ní pé haramu ni èyí tó kéré nínú dárájà rẹ̀ ní pé kéèyàn lọ kọ́ kíni haramu ni bákan náà sì ni kéèyàn kọ́ yàn òun nínú àwọn àgbà gbáǹkọ́gbé àgbà nínú ìmọ̀ ṣẹ̀ríà nínú Al-Qur'ani wa Sunnah arákọọ́lẹ̀ lọ́dọ̀ àwọn méjì pàtàkì nínú wọn àkọ́kọ́ nínú wọn ni al-Imam Ibn Qudama rahimahullahu ta'ala bàbá tó ṣe kíra kíni Ibn Qudama al-Mughni ẹ̀ṣẹ̀un al-Mughni nínú àwọn tíra gbáǹkọ́gbé ṣẹ̀ríà ní kíni al-Mughni arákọọ́lẹ̀ lọ́dọ̀ bàbá onímọ̀gíní táǹpẹ̀ ní Ibn Qudama ẹni kejì al-Imam an-Nawawi Yahya ibn Sharaf an-Nawawi tani ọmọ Nawawi ọmọ arba'ina Nawawiya àfáà tó ṣe náà là ń wí kò sí iyèméjì ń bí pa àfáà tọ́lọ́run àti tànàbí làwọn méjèèjì tí wọ́n sì nímọ̀ náà dépò àyè kan al-Imam Ibn Qudama wal-Imam an-Nawawi àwọn méjèèjì sọ wọ́n fi rinlẹ̀ pé ta'allumul sihr wa ta'limuhu haramun la na'lamu fihi khilafan bayna ahli al-ilm kéèyàn kọ́ yàn dá o àti kéèyàn lọ kọ́ o kò síyè méjì lọ́dọ̀ àwọn onímọ̀ láti gbọ́n dàsìkò tàwọn yìí kọ́dà lẹ́yìn tí wọ́n náà wípé kíni haramu ni. àwọn mélòó àwọn àtàlùmọ́ lọ́sọ̀rọ̀ yìí al-Imamu Ibn Qudama wal-Imamu an-Nawawi àwọn náà wá fi kún pé la na'lamu fihi khilafan bayna ahli al-ilm kódà gbọ́ pé àfáà mi wí mi nínú gba àwọn àfáà tọ́jà àfáà kí lọ́lọ́run wí kí l'Ànábì wí sallallahu alayhi wa sallam ẹ̀dàkùn èyí ò ní ó já mọ̀ pé pàtàkì jùlọ Nàìjíríà yìí bàbá kan bẹ mo rò pé wọ́n ló ti kú nísìnyí tọ́ ọlọ́run ni àwọn èèyàn lọ padà túbá àmọ́ ba nínú jẹ́ pé aláàjì wọn máa ń pè kọ́dà nìkan sọ fún mi kọ́kọ́ mọ́sálásí májíìkì nísinsìnyí jẹun sórí èèyàn kéru àyà yìí fún tọ́ bọ́bá yìí pé kọ́ mọ̀ ni mo fi ní ó ti lọ bọ́ lọ́run àti àwọn míì náà ní kó tó padà kú àwọn èèyàn padà ké fún ọ padà túbá àmọ́ àwọn wífẹ́ ni tó kù láyé lónìí pé gbogbo ọmọ àràmù ní kéèyàn lọ kọ́ máa dán sẹ́rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ yòókù bí a bá lọ kọ́ ibi ọba lò sí láàfin mọ̀ bọ́yá yóò rí ìbínú ọlọ́run bẹ́ẹ̀ àbí yóò rí ìyọnu àmọ́ kọ̀sọ́ náà yọnu ọlọ́run bíi kéèyàn lọ kọ́ síhìrù
ìtì ń fi ń sọ ní pé kéèyàn wá pẹ́ lómi wá pé a fi ṣètò ọlọ́run náà ni àì gbé ìsìlámù ga ni kò sí nínú ọ̀nà gbé ìsìlámù ga o àwọn àfáà ní ìmọ̀ kan tí ò ní pé bóyá mo lè lò ó dún dáadáa ẹ̀ǹgbẹ́ bí yẹn bá kọ́ engineering nísìnyí ó lè lò ó dáadáa ó sì lè lò ó lọ́nà tí ọ̀dá àbí gbogbo ọmọ bó ti rí nù illa sihr àfi máa dá o nítorí pé Al-Qur'ani sọ pọ́nbélé ni wa ma yu'allimani min ahadin hatta yaqula innama nahnu fitnatun fala takfur ẹ dákun ọlọ́run níjà ara dánwò bẹ́ẹ̀ gbogbo ọjọ́ tó ọmọ bá gbé admission wá ilé torí pé bóyá kéde Nàìjíríà nísìnyí wọ́n ti ń ṣe é ní yunifásitì àwọn èèyàn ń gba dìgírì nù dán èyí tí ọ̀dà ọlọ́run ò ní jẹ́ ó dé àmọ́ ti wà láyé tí àwọn èèyàn apply tí wọ́n sì fún wọn ládìmíṣàn pé ìdánlọ́wọ́ akọ kéyìn wọn máa rújú ọmọ mùsùlùmí aya 102 nínú Suratul Baqara kò sínú ẹ̀kọ́ tó ọmọ mùsùlùmí lè kọ́ o kò sì sínú màtí mùsùlùmí kan lè pé mi náà mọ ẹ̀jẹ̀ nǹkan yà òun Ibn Qudama wí ni òun ni al-Imamu An-Nawawi rahimahumullah gbogbo ẹ̀ náà lórí ntí Al-Qur'an al-Karim sì wí òun náà méjèèjì náà gbẹ́sẹ̀ lé. bàbá wa mọ ọ̀nà tí sehiro pín sí a sì mà dájọ́ rẹ̀ mo wá fẹ́ lọ bí èyí tí mo wí ní àkọ́kọ́ ni níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pé àwọn nǹkan wo ni ó fara pẹ́ sehiro tó ṣe pé kọ́dà lil asaf inú tó bá nínú jẹ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwùjọ wa ńlẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ti wí àwo orí pé sehiro là ń ṣe bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà ọ̀nà kan ní shu'batan min shu'abi sihr ara àwọn ọ̀nà yìí kábára wọ́n sọ dúdú ọ̀rọ̀ òun ní gbogbo ọ̀nà téèyàn bá fi máa pé mọ́ ma ọ̀la mọ́ ma tí ó ṣẹlẹ̀ lọ́la wọ́n a máa pè ní ẹni tí ń bá ń ṣe bẹ́ẹ̀ wọ́n a pè ní káhínù lédè Lárúbáwá wọ́n a pè ní àrọ́fù méjèèjì la Ànábì wa kójọ sínú hadithi kan Ànábì sallallahu alaihi wasallam ní man ata kahinan aw arrafan lam tuqbal lahu salatun 40 yawma wa fi hadithin akhar man ata kahinan aw arrafan wa saddaqahu faqad kafara bima unzila ala Muhammadin sallallahu alaihi wasallam kọ́tẹ̀ tó kàn yín olùwàsọ̀nà al-Qur'an al-Karim wa indahu mafatihul ghaibi la ya'lamuha illa huwa olùwà nínú àwọn tóun fi ń jẹ́ ọlọ́run tóun ò sì gba kẹ́nìkan bá òun dù ú òun ní máa kọ̀kọ̀ wa indahu mafatihul ghaibi la ya'lamuha illa huwa yóò dáa fẹ́nìkan kò ní dáa fún ìrìn àjò tí ń lọ yìí yóò mú rere wá kò ní mú rere wá nǹkan báyìí tó fẹ́ dáwọ́ lé ya yóò dá kò ní dá ọlọ́ni ẹ̀fì yíò lẹ̀ fún mi ẹ̀rí tẹ́yìn ó ṣe mo ti rán Ànábì sí kí lẹ́yìn ó ṣe Olúwa náà mọ̀ pé gẹ́gẹ́ bí ọmọ èèyàn ẹ̀rọ máa bà wá láti rọrí wọ ìta àmọ̀tẹ́lẹ̀ kí lọ́lọ́wọ́ á ní ká Ànábì ojúṣẹ́ tó mi rẹ ó ní òṣè istikhara ìtumọ̀ istikhara ni pé bẹ ọlọ́run kọ́ bọ́ ṣẹ̀ṣà istikhara yẹn ni pé bẹ ọlọ́run kọ́ bọ́ ṣe kíni kọ́ bọ́ ṣẹ̀ṣà pé kíní yọ da o àbí kò ní da o ọlọ́run dákun bá ń ṣẹ̀ṣà ìtọ́ bá da ń bẹ́ kí n ṣe kíní yìí o kí n má ṣe o ọlọ́run dákun bá ń ṣẹ̀ṣà ìtọ́ bá da èyí tọ́ lọ́run rán Nábì sẹ́mi àti wọnú o sallallahu alaihi wasallam ẹ̀rí gbogbo ẹni ọba wa pa eléyìí tí tó ṣe pé lọ́wọ́ á ní mọ̀wulẹ̀ bí ọlọ́run àwa gan sọ fún ọ bí ọ̀dà bí ọ̀dà kọ̀sọ́nà mẹ́ àrínú ràwọ̀ àrínú omi àrínú yẹpẹ̀ àfitẹ̀sùbá wò ó ẹ̀dàkùn ẹja pàtì Olúwa ní wa indahu mafatihul ghaib
la ya'lamuha illa hu inú tọ́lọ́wọ́ ọ̀fẹ́ ká bá wọn dù òun ní máa kí ní ó ṣẹlẹ̀ lọ́la bó lọ́la ó ti rí ó ti wá burú débi pé kọ́dà lórí ìwé ìròyìn nísìnyí wọ́n ń yẹ ọjọ́ tí wọ́n bí yẹn déètì tí wọ́n bí ọ nǹkan báyìí lọ gbà láyé ẹ sì bọ́mọ mùsùlùmí náà ń bẹ̀ kẹ́rin ẹ dákun ẹja jìnà sí i kí n padà sí tí mo wí ń pilẹ̀ lẹ́ẹ̀kan àwọn ọ̀nà wọ̀nyí àwọn àbújálẹ̀ àbúlábì kọ́dà àwọn òṣè mistake mẹ́ àbúlábì èwo sẹ́ àbújálẹ̀ èwo nǹkan o ọgbà pé ọlọ́run ọba ntọ́ba ní yóò ṣe náà ni ó ṣe ẹnu pírọ́blẹ́mù táwọn ní ni pé a ṣe wá máa sin ọlọ́run kan yá máa ṣe àwọn kéékèèké iná láwọn òòṣà òun lọ́wọ́ tí mo sọ lẹ́ẹ̀kan pé ọba nínú jẹ́ ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ọmọ ṣe lánàtù láyà láàbí jálẹ̀ àbí láàbì ọlọ́mọdé ọjọ́ pàbú láàbí ó tún gba wájú rẹ̀ láǹkì àmọ́ o torí pé ọlọ́run ti sọ fẹ́mi rẹ̀ ìbẹ̀nú Al-Qur'ani bẹ́ẹ̀ pé kọ́dà ń pa ọ̀nà ìmọ̀ ẹmọ tí ń jẹ́ rububiyya ni pé àwọn tọ́lọ̀ ní ẹ̀fí ilẹ̀ fún mi èmi ní ń ṣe ìtumọ̀ tauhid rububiyya nù pé ẹ̀fí àwọn asẹ́kàn lẹ̀ fẹ́mi ọlọ́run pẹ́mi ní kíni ẹgbà pẹ́mi nìkan mo lè ṣe nínú rẹ̀ òun ni pé ẹni ọmọ̀la ọlọ́run ní ẹgbà pẹ́mi nìkan ni ẹ̀fí ilẹ̀ fún mi ẹ̀dá kan gbogbo ọ̀nà téèyàn bá fi ń bọ́ lọ́run ju eléyìí ewu ni o tọ̀ èyí ò tẹni tí ń bọ́ lọ́run dù ìwọ́tọ̀ ńlọ bá ń kọ́ tí ń là nẹ́bì sọ ni ànẹ́bì ní ẹni ọba lọ bẹ́ nìkan pé bá ń yẹ̀ ẹ́ wò ẹ̀sìn mẹ́jà tanra wa òun mo wílẹ̀ kan ànẹ́bì ò pé bí wọ́n bá fi tẹ̀sùn bá yẹ̀ ẹ́ wọ̀ dáa àbí àkọ́dà wọn sí wúlò nǹkankan Kùránì náà wọ́n sì fún yàrá yìí wọ́n wá ní dàníyàn sí ànẹ́bì ò wí bẹ́ẹ̀ ànẹ́bì ní gbogbo ọ̀nà téèyàn bá fi lè kílèmù pé mọ̀mọ́ kíni àrọ́ mọ̀mọ́ tí ó ṣẹlẹ̀ tó o bá fi lọ́ọ́ bá ànẹ́bì ní ọmọ kírun kó gójì ọjọ́ ọlọ́run sì nígbà ìrùkọ́ agbọ́ man ataka inan aw arrafa gbogbo ọ̀rẹ́ ẹni tí ó jókòó pé wàá wò bí ó ti bí ọ̀dà àbí kò ní dáa ànẹ́bì ní gbogbo ẹni ọba lọ́ọ́ bá o sọ lọ́ọ́ bá náà ọ gbọ́dọ̀ má kírun ọlọ́run ò sì ní gbà fọ́gbọ́jì ọjọ́ kò gbọ́dọ̀ má kírun torí kọ́rọ̀ làákà ẹlòmíì dorí kodò pé kí wọ́n mọ̀ wulẹ̀ kí ńgbà tọ́lọ́run ò ti ní gbà sọ ọmọ bí kí wọ́n láwọn fẹ́ pọ́nísì yẹn bí iṣẹ́ ìjọba pé ẹgẹ́ sálárì ìjọ mẹ́wàá ọwá lòun ò tẹ̀kú níwájú iṣẹ́ ní òṣèlú pé wọ́n gẹ́jà sẹ́yìn pé yóò jí àkúgbọ̀n wọn pọ́n léèdè bó ti rí gan-an nù bọ́ bá wá kí wọn wá dáràn gbáà ọ̀gbọ́dọ̀ má kì í o sì ní ní ládàá pọ̀ kírun ogójì ọjọ́ ẹ̀rákùn sẹ́yìn wọn ò tó bá ní lẹ́rù kódé ìtọ́ tiẹ̀ wá burú jù bẹ́ẹ̀ lọ ń bẹ́nu hadith mi pé fasaddaqahu bọ́ bá tiẹ̀ wá gbà pé bó ti ní orí òun náà lórí àsó ti gbòǹgbọ́n náà faqad kafara bima unzila ala Muhammad ó ti ṣàìgbàgbọ́ sí ní tà nẹ́bí gbé wá torí náà ẹ dákun nínú àwọn ọ̀nà tó fara pẹ́ ń táwọn wí òun lò ó táwa lè má ka kún ká máa bó májíìkì ká máa bá wọn òkú dán irun táwọn tí wọ́n kó sínú ẹ̀ náà làwa náà ń kó sí bàbá ń bọ́ lọ́hùn ju ìmọ̀ ọ̀la torókó lòun ní ẹ̀sìn fílẹ̀ fún un ọlọ́run sì ṣàánú wa kò pé ọmọ náà báyọ wá fún wa pé aṣẹ́rù ń bọ̀ ni ànẹ́bì kọ́ wọn kọ̀kọ́ wa jù báwọn lọ yéyí tá ànẹ́bì kó èmi rẹ̀ wọ́n tó ọ níta ń wí nù àmì ẹ̀rí ogbó a máa wá lọ́rọ́ lọ́rùn Kùránì wọn máa sí ńjò lànẹ́bì sí irú Kùránì bẹ́ẹ̀ kọ́dà tẹ̀sùbá nìkan wọ́n ló ńjò lànẹ́bì lówó ẹ̀ kọ́dà omi làwọn ló ńjò lànẹ́bì lò ó kò sí kankan tá ànẹ́bì lò ń bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam àwọn tó sì kéwú lọ́dọ̀ ànẹ́bì tọ́jọ́ ga wa lẹ́yìn ànẹ́bì àwọn náà ṣe kíni àwọn náà lò ó bá a bá fẹ́ jọmọ lẹ́yìn ànẹ́bì tààrà ẹ̀dá kan tó tó àwọn Abubakari tó tó àwọn Umaru tó tó Usmanu tó tó Aliyu tí wọ́n fi dọ̀gá fún wa òní ojú tó àwa náà nínú tọ́jọ́ shu'batun min shu'abi sihri tá a lè mọ́mọ́ tẹ́ wulẹ̀ máa wá bú bàbá kan májíìkì kan àbí kíní kan tẹ́ẹ̀sì yàtọ̀ òun ni arruqya almuharrama wa tamaim ash-sharkiyya
à ń wí nǹkan kan wúyẹ́wúyẹ́ lẹ́nu à ń de nǹkan ní pépà à ń wí gbogbo èyí tó bá ti mú ṣíríkù lọ́wọ́ tó mú ẹbọ ṣíṣe lọ́wọ́ naw'un min anwa'i as-sihr nínú àwọn táwọn onímọ̀ kà kún náà ìdánni o ẹ wá rí pé mo fi kọ́mọ́ sí torí pé àlè ọlọ́mọdé awí tọ́lọ́run ò wí ọ̀rọ̀kọ̀rọ̀ ni pé ẹ̀dẹ́rùbà àwọn èèyàn kí wọ́n ibi ọlọ́mbá ní adẹ́rùbà wọn mọ́ ní kádẹ́rùbà wọn mọ́ èyí tí ọ̀bá ní adẹ́rùbà yàn láàfà kan bá lóhun dẹ́rùbà àwọn èèyàn tọ́lọ́run ọ̀dẹ́rùbà wọn òun náà jẹjọ́ lọ́dọ̀ ọlọ́run ẹ rí pé mo fi kọ́mọ́ sí mo ní tọ́ba ní kíni tọ́ba ní ṣíríkù nù torúkọ ànábì ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam à ń pè sọ̀hábì ànábì kan sallallahu alaihi wasallam nínú àwọn sọ̀hábì ànábì ridwanullahi alayhi à ń pè ní Awfun ibn Malikin al-Ashja'i radiyallahu ta'ala anhu Awf ibn Maliki lọ gbọ́ àdìsí ẹjẹ́ kọ́kọ́ kí àdìsí yẹn káwọn náà bẹ̀rẹ̀ láti bẹ̀ ànábì dìde ńjọ́ kan ànábì sọ fáwọn sọ̀hábì rẹ̀ pé ẹgbọ́ o inna ar-ruqa wat-tama'ima wat-tiwalata shirkun inú téèyàn fi lè ṣẹbọ pẹ̀lú ọlọ́run tí gbogbo ìran àwẹ̀ gangan tí ò ní nítumọ̀ mọ́ ìtumọ̀ ṣíríkù nù ó la in ashrakta la yahbatanna amaluka ẹbọ máa ba ìran àwẹ̀ ájì máa bàjẹ́ ni tọba ti dá nǹkan pọ̀ mọ́ lọ́hún gbogbo iye ìrun tí ọba àkí ta ló wí bẹ́ẹ̀ olúwa ni ó lọ́ọ́ ké ní Al-Qur'ani pé wọ́n sì fún ọ olúwa ni la in ashrakta bọ́ ọba ti fẹ́ bọ́ kọ́rọ̀ rẹ la yahbatanna àmàlù gbogbo sẹ́lù tó ṣe òun ọ̀bàjẹ́ ni ọlọ́mọ bàṣẹ wà jẹ́ mọ́jàwá náà fọwọ́ síṣẹ́ ká fẹsẹ̀ dánú ànábì wa ní ẹwà o ẹlẹ́ máa ń mọ̀ pé nínú tí bàṣẹ jẹ́ tí bá àwọn àwẹ̀ ájì nǹkan kan jẹ́ táǹpẹ̀ ní ṣírùkù ànábì ní ẹjẹ́ nǹkan mẹ́ta fún yín lónìí arúkọ ẹ máa wí nǹkan kan wúyẹ́wúyẹ́ kan lẹ́nu tá a máa ti ń wí ànábì ló wí bẹ́ẹ̀ wàtàmáyìn kéèyàn máa wí nǹkan ànábì ló wí bẹ́ẹ̀ wà tíwàlà ntí alágbá ń pè ní tíwàlà ni àwa ń pè lóògùn fẹ́ nísìn ògùn fẹ́ pé aṣọ ògùn fẹ́ fún un láàrin ànábì ní ṣíríkùn ẹ̀bọ ni ànábì ní gbogbo ọ̀ràn mẹ́tẹ̀ẹ̀ta yìí kíni ẹ̀bọ ni o àwọn fògbọ́n Málíkì wa gbọ́ àyà wa kà á pé èmi ní nǹkan tí ìmọ̀ wí lẹ́nu ọba gbọ́dọ̀ ànábì lọ sallallahu alaihi wasallam ya Rasulullah mo gbọ́n tẹ́ wí o àmọ́ inna kunna nurqi fil jahiliya aw nurqi fil jahiliya àwa máa ṣe rúkìá o mo ní tí máa wí lẹ́nu tá ń pè ní rúkìá ńgbà tí Islam ò tí ì pé ní tí mo fi níbi ọlọ́run bá wí ma làwa náà wí ma nù o ànábì kí ẹgbẹ́ kí lè ànábì yìí fún jọ́hún ànábì yìí fún Awf radiyallahu anhu pé àríbù aláyà rúkọ̀ọ̀kùn ẹjẹ́ ń gbọ́n tẹ́ẹ̀mí àríbù aláyà rúkọ̀ọ̀kùn nítorí olóhùn wí wọn á fún àtàwọn àmì náà ẹwà wí wájú mi kẹmà torí pé la ba'sa bir-ruqa ma lam takun shirka la ba'sa bir-ruqa ma lam takun shirka ìjẹnu wúyẹ́wúyẹ́ nìkan kọ́kọ́ burú èyí tó burú lẹ́bọ́ torí náà ìwí nǹkan wúyẹ́wúyẹ́ máa lámtàkún ṣíríká bí ọba ti lọ́rọ̀ ìdá nǹkan pọ̀ mọ́lọ́hun náà lábáṣà kò burú ànábì ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam òun làwọn ní mímọ̀ náà ṣe máa wí mo ti wí lẹ́ẹ̀kan ni pé irú gbogbo ohun téèyàn bá ń wí lẹ́nu à ń gbòòrò àkekèé ni à ń gbòòrò ejò ni ìwọ náà tọ ìmáàmù mọ́sálásí yóò súnmọ́ lọ àárí kọ̀sá nẹ́bì láyé mọ́ ibi tí wọ́n ti ṣe àríbù rúkìá ti ẹnu ètò ẹ̀dàkùn wọn ní Awf lọ ké rúkìá rẹ̀ fà nẹ́bì ẹjẹ́ mi náà wí tí ń wí fún yín kóhun kí ìmáàmù wọn súnmọ́ wá sọ gbà làbá sàbẹ̀ wọ́kọ́ ma lam takun shirka èyí tẹ̀ ń wí yóò burú èyí tẹ̀ ń wí burú ọ̀pọ̀lọpọ̀ yìí táwọn wí wúyẹ́wúyẹ́ lẹ̀ Yorùbá yìí burú èyí tí ń jó dodo ọ̀rọ̀ nu bàbá ní tẹrẹ ni àmọ́ kámẹ́sàájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ bá nẹ́bi ti wí àfa náà wí bàbá ní nǹkan kan tó ń wí tọ́ àfa súnà lọ
pé nta sí máa wí ni kó wọn wá fojú Al-Qur'ani àti súnà wò nígbà tí ọ̀sán nàbì láyé máa ti àwọn òfin lọ́ọ́ bá nàbì sallallahu alaihi wasallam. torí pé nta fi mọ̀ pé kìí ṣe gbogbo jẹnu wúyẹ́wúyẹ́ ló burú ọ̀kan náà àwọn sọ̀hábì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam hadith Abi Sa'id al-Khudri radiyallahu anhu àwọn kan pè pé baálẹ̀ ìlú àwọn yìí àkekèé ta o gbogbo nǹkan làwọn lò sí kò lójútu o sọ ọmọdé yẹn máa wí olóhùn máa àmọ́ àwọn aráàlú yẹn wọ́n ti ṣe nǹkan kan tẹ́lẹ̀ àwọn sàábì ànábì ní ẹ̀dá kan arìnrìn àjò afẹ́ jẹun àlóúnjẹ wọn ní àwọn olóúnjẹ táwọn fún yẹn yàn yìí àwọn náà wà ní ẹ̀mùyè báyìí wá àwọn náà jẹun ká tó lè rí rúkìá sí à ń bọ̀ wá bí yìí ó sì yẹn lè gbowó fún rúkìá ẹ̀rí rẹ̀ nù àmọ́ lọ́nà wo lè yẹn gbà bọ̀dí ń ta fẹ́ ló ń bí ni pé nínú hadith yìí òun náà máa ké fatafata ń ké jẹ́jẹ́ ni ó gbọ́ ọ̀ràn rúkìá wọn máa ṣe kí ni wọ́n máa ké jẹ́jẹ́ náà ni lànàbí fi ní àríbú aláyàrúkọ nígbà wọn wá ké ọlọ́run sì gbà bẹ́ẹ̀ ẹni àkekèé ta wọn ní gbígbà tí wọ́n so olókun tẹ́lẹ̀ tí wọ́n sì tú okun ni lọ́ba dìde wí àgbẹ̀ àwọn ti lọ wọ́n wá bí ẹni gbé kí wọ́n wí oníwàláyò òun òkè ju Suratul Fatiha lọ ìwọ náà bí ọba fọlọ́run rẹ sí ọba ń bẹ́ẹ̀ ìmọ̀ọ́nì ní jẹ́ bẹ́ẹ̀ ó lóun òkè ju kí ni òun òkè ju Suratul Fatiha lọ ó tún dọ́dọ̀ ànábì náà ó tún rìpíìtì ẹ̀ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam wa ànábì ń ké nǹkan mi o Suratul Fatiha alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin pẹ̀lú ìmánì tó rìnlẹ̀ bí òkè torí náà ẹ̀rí nù wípé ìjẹnu wúyẹ́wúyẹ́ bí ọba ní kíni bí ọba ní ṣíríkù nù kò burú àmọ́ tó wọ́kọ́ máa dájọ́ láàrin ara rẹ̀ gbé ìjẹ́mi wúyẹ́ ò burú bí àwọn òfò ti já àfáà tó ń jọ náà gbogbo sọ abẹ́ ànábì làáfà àwọn èsè òpè àmọ́ síbẹ̀ ọlọ́ọ̀bá ànábì sallallahu alaihi wasallam pé wà ànábì sì ní kéèké ń gbọ́ torí náà ìwọ náà lọ bá fún súnà mọ́sálásí rẹ̀ àbádúgbò rẹ̀ kọ́mọ ìpè tó ń gbé tí ó kó bọ́ lọ́dọ̀ ọlọ́run ni tọ́ àtàmáì ìwé nǹkan sẹ́rí ẹtí máa ń túmọ̀ gbà lérò pẹ̀lú ìwé nǹkan ìyẹn ni pé ká kọ nǹkan nínú tírà káwé lówù ká dé báyìí àkọ́kọ́ tí a gbọ́dọ̀ tinú láti sọ ni pé ànábì ò wérí sallallahu alaihi wasallam ànábì ò ṣe kíni kò wérí challenge nínú mọ́sálásí Muawiya bin Abi Sufyan ẹni ọba ládìí ìdí ẹ̀yọ kan pa ànábì ìwé tírà ní kò já gbọ́ kó fi ṣàánú wa nítorí tọ́lọ́ ànábì ò wérí torí ogun tẹ́ padà máa gbọ́ pé àwọn àfáà níbi yẹn bá wé Kùránì nìkan kò burú yẹn bá kan wé nǹkan míì ní ọ̀dà first class rẹ̀ ní pé ànábì wérí ànábì ò wérí èyí ń lọ dájú ló mú ọ free lọ́dọ̀ ọlọ́run àwọn ọ̀nà àdúrà kò sí tó ṣe ànábì tá ànábì ọ̀làdúrà ti máa ṣe mo ti ṣe lecture nípa zikiru àdúrà pé mùsùlùmí tí ọba mọ bẹ́yàn tí súnmọ́ ọlọ́run tí pe ọlọ́run tí ṣàdúrà kìí ṣe mùsùlùmí gidi àmọ́ wọ́nà téèyàn máa fi pe ọlọ́run là ń wí ẹ̀rí ìmáhànkan máa wé èyí táwọn àfáà ní nínú àwọn àfáà náà ni ara àwọn àfáà tó pọ̀ tí wọ́n ní nígbà nábì ò ti bàjẹ́ débi kó wé wọ́n náà má wé àwa rí náà bọ́bá yìí pé ẹnu ó kọ ọlọ́run nìkan bọ́bá yìí pé kí ni ẹnu ó kọ ọlọ́run nìkan lọ́kọ̀ bẹ́ẹ̀ lábáṣà ìmọ̀ yóò báwọn yẹn pé ẹ máa gbọ́ tó máa lábáṣà yé o ìtumọ̀ alábáṣà ẹnìkan ọ̀pọ̀ gbà ládàbọ̀ bá ṣe o ìyẹn ni pé tọ́ o lè má ní pírọ́blẹ̀mù wájú ọlọ́run ìtumọ̀ alábáṣà.